ìwé ká ṣiṣẹ́ lórí ẹ̀ ní Badagry council ọ̀rẹ́ ajé àgbèrè ajé àgbèrè wa o.
So mo fẹ́ kí ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ lórí writing the UNESCO writing permanent site the local festival ní Badagry ó ṣe pàtàkì àti ṣe 20 years anniversary I need a very strong activity láti push for life and ẹgbẹ́ tó wà at nothing less than 50 to 70,000 people every year so ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ̀kọ́ lẹ́tà tí èmi náà kọ́ ti ní àti sípò tó lọ́tà láti fi kúrò ṣe ìparí ọlọ́run àpò àṣẹ òkè ògbó ilé ẹṣẹ́. Àlàdà ọpẹ́ sódà àlàdà ọpẹ́ ìdọ̀dọ̀. Àwẹ̀. Ohun gbogbo lóye wá o. Ohun gbogbo lóye wá o. Ohun gbogbo. Àdìrá torí ọmọ rẹ̀ ó kọ́lé. Ohun gbogbo. Àdìrá torí ọmọ rẹ̀ ó ralẹ̀. Àbáwọ̀ àdìrá torí ọmọ rẹ̀ ó túnlẹ̀ ṣe àwa lóye. Ohun gbogbo lóye wá o. Ohun gbogbo. Ohun gbogbo lóye wá o. Ohun gbogbo.
lọ kí àwọn ẹni tí ọmọ oníbàbà orí bàbá ẹ ṣeun gan adúpẹ́.